olórí orílẹ̀-èdè tẹ́lẹ̀ ajagunfẹ̀yìntì Ibrahim Babangida ó mà ti sọ̀rọ̀ ó ti fèsì lórí awuyewuye táwọn ọmọ Yorùbá kan tó ti ń gbé kiri láàrin ara wọn tí wọ́n máa ń sọ wípé ọmọ ilẹ̀ Yorùbá ni Babangida àti wípé nítorí ẹ̀ ló fi fẹ́ràn ilẹ̀ Yorùbá. Kódà àwọn kan tó sọ pé nítorí ẹ̀ ló fi ṣe ìrànlọ́wọ́ láti gbé iléèwé gíga Ládòkè Akíntọ́lá University of Technology LAUTECH ti ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n á tún ní nítorí ìpéjọmọ Yorùbá ni ló fi gbé iléèwé náà ló fi rí pé ó jẹ́ ti ìlú Ògbómọ̀ṣọ́. Àwọn kan tiẹ̀ tó máa ń sọ ọ̀rọ̀ nínú awuyewuye tó ti ń gbé kiri láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn pé Babangida ọmọ Haúsá ni ṣùgbọ́n ìyá tó bí lọ́mọ ló jẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n sì máa ń sọ pé ìdí ẹ̀ rèé tó fi jẹ́ pé orúkọ bíi Yorùbá ìyún Badamasi ó wà nínú orúkọ Babangida, èyí tí wọ́n ló túmọ̀ sí pé ìyá ẹ̀ tó jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni ló fún lórúkọ Gbàdàmọ́sí tí ó ń jẹ́. Ṣá o, Babangida ó ti bu ẹnu àtẹ́ lu ìròyìn yìí ó sì jẹ́ kó di mọ̀ pé kò sóòótọ́ nù ẹ̀ o nínú ìwé ìtàn tí Babangida tó gbé jáde, ìyún ìwé ìtàn ayé ẹ̀ tó pè ní Journey in Service tí ó fi ìfilọ́lẹ̀ ní ìlú Àbújá lọ́jọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday ọ̀sẹ̀ tó kọjá, èyí tí ìwé náà tó sì ń da awuyewuye ńlá sílẹ̀ nítorí àwọn àṣírí tí Babangida tú sí níbẹ̀. Ní Babangida ti fèsì fún àwọn ọmọ Yorùbá tí wọ́n ń pè lọ́mọ Yorùbá tó ń sọ pé ìyá ọmọ Ògbómọ̀ṣọ́ ni. Babangida ní ọ̀rọ̀ náà ó máa ń pa òun lẹ́rìn àti pé ó ti pẹ́ gidigidi tí ọ̀rọ̀ òun ti ń jà rìnrìn. Ó ní ìyá òun àti bàbá òun ibi tán lè pè wọ́n ní àti ibi tán ti ṣẹ̀ wá ní Sókótó àti Kánò. Ó ní wọn àti ẹ̀tàn mọ́ ilẹ̀ Yorùbá rárá. Ó lóun ò tẹ́ wọn bí tán ti ń gbé pé ìyá òun jọmọ Ògbómọ̀ṣọ́. Ó ní ìyá òun gan bóyá ló dé Ògbómọ̀ṣọ́ rí. Ó ní Gbàdàmásí tí wọ́n ń pè òun ó ní kì í ṣe Gbàdàmọ́sí. Ó ní lóòótọ́ lòun lè gbọ́ Yorùbá ṣùgbọ́n Badamasi tí wọ́n ń pè òun lórúkọ Haúsá ni. Ó ní bàbá òun ìwé kan tó kà ní ìgbà kan tí àkọlé ẹ̀ ń jẹ́ Badamasi ní ibẹ̀ ni wọ́n ti sọ ní ìnagijẹ náà tó sì ní ìnagijẹ bàbá òun ló fún òun. Babangida wá jẹ́ kó di mọ̀ pé níbi tóun fẹ́ káwọn èèyàn mọ̀ pé òun kì í ṣe ọmọ Yorùbá dé, ó nígbà tóun wà ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama tí ọ̀rọ̀ òun di awuyewuye pé àbọ̀mọ Yorùbá ni èèyàn tí wọ́n gbé Badamasi gbà sí Gbàdàmọ́sí, ó ní ló jẹ́ kí òun lọ wá orúkọ míì kún orúkọ. Ó lóun kì í jẹ́ Babangida tẹ́lẹ̀. Ó ní Badamasi ní orúkọ òun ìyún Ibrahim Badamasi, ṣùgbọ́n nígbà táwọn èèyàn ń pòun lọ́mọ Yorùbá tó ń pòun Gbàdàmọ́sí inú lọ mú orúkọ tó gbẹ̀yìn orúkọ àbóhùn Babangida inú fi kún ẹ̀yìn orúkọ òun láti lè jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé òun kì í ṣọmọ Yorùbá, tó sì jẹ́ kó di mọ̀ pé ohun tó fà á rèé o tí òun fi ń jẹ́ Babangida àti ohun tó fà á rèé tí òun fi máa jẹ́ Badamasi. Ní báyìí ajagunfẹ̀yìntì Ibrahim Babangida ó ti fèsì o lórí báwọn èèyàn ṣe ń sọ pé ọmọ Yorùbá ni táwọn kan tó ń sọ pé ọmọ Ògbómọ̀ṣọ́ ni ìyá ẹ̀, tó sì ti jẹ́ kó di mọ̀ pé àhesọ ni o, òun ò tan ọmọ Yorùbá tàbí Ògbómọ̀ṣọ́ rárá àti rárá.